Saheed Òṣùpá ti fún ọmọ Pasuma lóyún o. Ní Pasuma bá ti gbogbo General Hospital tí ó wà ní ìlú Ìbàdàn pa. Fún kí ni? Àwọn àlùmọ́ngìrì dá ìjà sílẹ̀ ní ìlú Abidjan nítorí Ọọ̀ni of Ifẹ̀. Kí ló dé? Ọ̀gá Bello fi ọ̀kadà gbé òkú Dágunró lọ sí police station. What the hell happened? Nítorí ọ̀rọ̀ owó tí ó wà láàárín wọn. Ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀ o. Ẹ káàsán 9:15 ló lù. Ẹ wá nǹkan kùn sójú láti gbọ́ ìròyìn kúmọkùmọ náà. Orúkọ tèmi ni Irúnjà Afirunṣó, ìlẹ̀kẹ̀já tó ń tòwú, òbóníléjà wúdẹ̀, igúnnugúbà lórùlé, ojú tó lé, ojú tó kò. Olórí àwọn àlùmọ́ngìrì nílẹ̀ yìí àti ní òkè òkun yóò yan àwọn ọba aládé mẹ́sàn-án láti bá ìjọba àpapọ̀ sọ̀rọ̀ bí wọn yóò ṣe máa lo ìwé ìdánimọ̀ pélébé láti máa fi tọrọ owó ní pópónà ìyún ID card. Àlùmọ́ngìrì bíi tẹ́ ń bá kínní ìlọ iná máa fẹ́ ṣe president o. Ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́. Èyí ló mú kí ọ̀gá ọlọ́pàá kan ní ìlú Bauchi sọ ọ̀rọ̀ burúkú sí MC Olúọmọ lóṣòdì látàrí ariwo tí àwọn àlùmọ́ngìrì ń pa lójoojúmọ́ pé a fẹ́ lo fóònù, a fẹ́ lo fóònù, a fẹ́ lo fóònù. Adéwálé Àyùbá olórin fújì tí gbogbo ayé mọ̀ sí Ọ̀gá Bọ̀súè ó tu itọ́ sókè ó fi ojú gbà á. Ó sọ̀rọ̀ yìí di ìjàkadì lákòókò tí Sàláwà ń kọ́ àwọn Fúlàní ní ìjálá ọdẹ sísun ní iwájú òṣèmọ̀wé of Ondo State. Ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́, ẹ má tọ̀ sára o. Ọ̀gá Bello pé olóyè Dágunró lẹ́jọ́ látàrí owó kékeré kan tí ó ń jà rìnrìn ní àárín wọn kó tó di pé Bánkẹ́wìn fi àyè sílẹ̀. Bí ẹni tó ń wa gàárì mu ni Adébáyọ̀ Sàlámì tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Ọ̀gá Bello ṣe ń gbára yílẹ̀ níwájú ilé Dágunró tí gbogbo àwọn ènìyàn rò pé ẹkún òkú ni Bello ń sun. Òjò pàgógó tí ó bá wọn gbẹ́ ilẹ̀ òkú ló jẹ́ kí àwọn oníròyìn kúmọkùmọ mọ̀ wípé ẹkún 30,000 kan tí ó wà láàrin Dádì Jamiu àti Ọ̀gá Bello ni ó fa ẹkún àsunlàágùn ní iwájú pósí òkú. Ọ̀gá Bello ẹ máa láìkè owó díẹ̀ o, ẹni tó ti kú. Ó dáa o. Ìròyìn kúmọkùmọ kò tí ì parí, ẹ má ti jáde. Láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ni Ọ̀gá Bello ti jókòó sí orí sàárè Dágunró tí ó sì ń fi èdè Ìlọrin sọ pé wọ́n gbowó mi, wọ́n gbowó mi, wọ́n gbowó mi, lónìí ni wọ́n gbowó mi. Tó ó lè má ṣe èyí ni a ó rí dé ní ti ìròyìn kúmọkùmọ ti ọ̀sẹ̀ yìí, ṣùgbọ́n ìyókù tún di ní ọjọ́ méje. Stephen Ajímọ̀tànra ẹ̀jẹ̀ òun ló kọ ọ́ sílẹ̀ nígbà tí Fẹ́mi Ajímọ̀tànra ẹ̀jẹ̀ tí ó tú ní èdè Yorùbá sí èdè ilẹ̀ Olújì. Èmi ọmọ yín adọ́gbọ́sí tí ò lè aṣòwò àkàrà mọ́bẹ̀rù igúnnugúbà lórùlé ojú tó lé ojú tó kò ni mo kà á sí etí ìgbọ́ yín. Gbogbo wa ni kí ẹ mú o. A kí gbogbo àwọn tí a ti jọ wà ní orí ètò láti òwúrọ̀. A kí Ànẹ́kà kámẹ́rámà, a sì kí bàbá wa Olúgbénga tí wọ́n jẹ́ kámẹ́rámà náà bákan náà àti Àbáyọ̀mí Omiyínká tí wọ́n jẹ́ soundman. A kí yín ẹ̀yin ènìyàn mi, ẹ máa tọ́jú ara yín, ìlera ni oògùn ọrọ̀. Ṣé ò gbàgbé pé iléeṣẹ́ tí à ń ròyìn rẹ̀ fún yín ní ìlú London ní Peckham Dan and Den níbi tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ ilẹ̀ adúláwọ̀. Tí ẹ bá fẹ́ ra oúnjẹ jíjẹ tí ó jẹ́ ti oúnjẹ Yorùbá, ti Yíbò, ti Haúsá, tí ó jẹ́ ti oúnjẹ Nàìjíríà, ẹ lọ sí ìlú Peckham kí ẹ béèrè Dan and Den. Ọkọ àtìyàwó tí Olódùmarè ṣe ayé wọn ní ọ̀tun àti gbogbo èròjà tí ẹ lè fi bẹ Ọlọ́run tí yóò sì gbọ́ ni wọ́n ń tà ní ìlú Peckham. Ẹ má gbàgbé pé system services náà wà ń bẹ̀ tí wọ́n yóò máa bá yín send owó yín sí onírúurú ìlú tí ẹ ti wá, ìyún money transfer àti Sọ̀jí Aláyọ̀ tí ó ń ṣe angel bread, súyà lẹ́fẹ́ àbí ráìsì jọ̀lọ́ọ̀fù àbí ẹ̀wà àgànyìn.
angel bread lẹ ti máa rí ní ìlú Beckham. Ẹ má gbàgbé, ẹ ṣé, ìyókù tuntun ní ọjọ́ mẹ́jọ. Gbogbo yín ni kí ẹ máa wúkọ́ o.